ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye lẹ́kàn ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò olóyè lẹ́kọ̀ọ́ mi. a kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wò wá lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí. ojúmọ́ ire ni o ojúmọ́ ire ni ojúmọ́ ire ni o ojúmọ́ ire ni ilẹ̀ tó mọ́ wa lónìí o ojúmọ́ ire ni ọ̀nà ṣí ọ̀nà là ojúmọ́ ire ni ọ̀nà dí mọ́jọ́kọ́jọ́ ọmọ yẹ ọ̀nà kì í dín mọ̀rùnkùnrùn mọ́ràn ọ̀nà kan ò ní dín mọ́ wa láṣẹ Elédùmarè gbogbo ọ̀nà tá a bá gbà lọ́nà ire lọ́nà ayọ̀ lọ́nà ibi iṣẹ́ wa lónìí yìí gbogbo ọ̀nà náà ló máa là fún wa láṣẹ Elédùmarè nítorí ọ̀nà kì í dín mọ́ ọmọ olóore o ọ̀nà ní dín mọ́ wa láṣẹ Elédùmarè a kú dédé àkókò yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta ẹ kú àṣálẹ́ níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wo ìkànnì olómi ọgbọ́n TV yìí èmi máa ń ṣe ládùúrà wípé ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ sì rèé etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dé láṣẹ Elédùmarè àwa làá máa wá ẹ̀yin náà láṣì máa bá ibi tí ẹ ti ń mówó tí ẹ ti ń ra dátà tí ẹ fi ní àǹfààní àti máa wò wá lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa yìí ní ti YouTube yìí lágbára ṣe Èdùmàrè àbùdí báyìí ń tolókun àbùdí ń tọlọ́sà Elédùmarè a máa fi ọ̀pọ̀ rọ́pò bẹ̀ lágbára ṣe Elédùmarè a mọ̀ wípé gbogbo bí ẹ ṣe ń wò wá lórí ìkànnì YouTube yìí kẹ́rin náà lè mọ bí àwọn kan bó ṣe ń lọ sí lórílẹ̀‐èdè Nàìjíríà àti ilẹ̀ kóòtù jíire náà lẹ ṣe yan àwọn ìkànnì wa yìí láàyò láti máa wò wá èyí náà tó túmọ̀ sí pé fún ìlọsíwájú ilẹ̀ wa òun náà ló jẹ́ yín lógún àwa náà sì rèé àní wá sí orí afẹ́fẹ́ kí a wá máa sọ̀rọ̀ eléyìí tí yóò fa ìfàsẹ́yìn bá ilẹ̀ bàbá wa bá ilẹ̀ wa nítorí wípé ilẹ̀ wa rèé ilé bàbá wa ni èyàn sì lè bá lé bàbá rẹ̀ jẹ́ bó bá pa lé bàbá rẹ̀ jẹ́ kò síbi tóun fúnra rẹ̀ ó dé sí àbí ibi tóun náà sùn ẹni bàbá lé bàbá rẹ̀ jẹ́ báwo náà ibo ló kọ́kọ́ fẹ́ nísinmi sí tóun náà fi lè kọ́ ilé tiẹ̀ fún àwọn ọmọ tiẹ̀ náà bó bá tún wá nísinmi tó wá kọ́ ilé tiẹ̀ fún àwọn ọmọ tiẹ̀ ó di dandan káwọn ọmọ tiẹ̀ náà bá lé tiẹ̀ náà jẹ́ káwọn ọmọ wa bá máa bá lé wa jẹ́ náà làwa náà gbọ́dọ̀ sì bà ilé bàbá wa jẹ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi Oyènẹ́kan ló kọ bàbá mi olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara akíní mi màjọ méjọ mẹ́rin ní sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn ṣẹ́rí ní àná òde òní yìí ní kábíyèsí ọba Olúwo tìlú Ìwó ìyẹn ọba Abdulrasheed Akànbí ni wọ́n tún sọ̀rọ̀ ńlá kan jáde tó tún bẹ̀rẹ̀ sí ní gba orí ẹ̀rọ ayélujára kan ṣùgbọ́n ojú dáadáa àti ojú àìdáa méjèèjì bẹ̀ mo fẹ́ jẹ́ kájọ fi wò ó ojú àìdáa tí mo fẹ́ já fi wò ní wípé bàbá ń jẹ èkuru kó tán láwo àtún gbọ́dọ̀ máa gbọ́nwọ́ ẹ̀ sáwò a ní kí àwọn àgbààgbà ilẹ̀ wa káwọn lọ́ba wa kí wọ́n jáwọ́ nínú ìtàn tó ń fà wá sẹ́yìn ní gbogbo ìgbà kí wọ́n jáwọ́ nínú ìtàn eléyìí tó jẹ́ wípé ó sì ń sọ wípé lágbájá lẹ̀gbọ́n tàmẹ̀dù làbúrò ká jáwọ́ nínú ìtàn tó ń yẹpẹrẹ àwọn lọ́ba wa bàbá ní ká kásẹ̀ kúrò nínú nǹkan tá bá ní ká tún ju ẹsẹ̀ sínú ibòmíì báyìí inú ẹ̀gún là á tún ti bára wa ìdí rèé tí àwa fi ń sọ wípé bó bá tó gẹ́ ká sọ pé ó tó gẹ́ náà ni nígbà tí kábíyèsí ọba Olúwo tí wọ́n sọ̀rọ̀ wípé Ilé-Ifẹ̀ kì í ṣe orísun ilẹ̀ Yorùbá kì í ṣe orírun gbogbo ọmọ kóòtù òjìrè pátápátá èmi fẹ́ sọ wípé nínú ọ̀rọ̀ tí wọ́n sọ èmi á gbà wípé rárá kò rí bẹ́ẹ̀
nítorí pé wọ́n sọ wípé Odùduwà wọ́n ní kò rọ̀ wá, kò sí wàhálà, kò sí ìwé ìtàn tá a lè fi sọ pé irọ́ ni àbí òótọ́ ni. Wọ́n sọ wípé Ilé Ifẹ̀ kì í ṣe ilé rẹ̀, ó bá àwọn èèyàn ń bẹ̀ ni tó sì kó wọn lógun tó lé wọn kúrò ń bẹ̀. Kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ nínú Bíbélì náà, ilẹ̀ Kénáánì kì í ṣe ilẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì o. Àwọn èèyàn kan ti ń gbé ní ilẹ̀ Kénáánì tẹ́lẹ̀ tí Ọlọ́run sọ fún wọn wípé kó lé wọn kúrò ń bẹ̀ káwọn sì jọba ń bẹ̀. Ṣùgbọ́n ṣebí gbogbo wa la gbà wípé Odùduwà ni bàbá wa. Tí gbogbo wa bá gbà wípé Odùduwà ni bàbá wa, a sì gbà wípé ó dé sí Ilé Ifẹ̀, ó fogun jà wọ́n ń bẹ̀. Nígbà tó dé sí Ilé Ifẹ̀, ibẹ̀ ló bí àwọn ọmọ rẹ̀ sí, ló bí Ọ̀kànbí sí, bó bá jẹ́ pé tẹ̀wá mọ́ Ọ̀kànbí wá síbẹ̀. Ibẹ̀ ni Ọ̀kànbí bí àwọn ọmọ tiẹ̀ sí. Ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní gbèrú, tí àwọn ọmọ ẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tàn káàkiri. Ṣé ìtàn míì wà tó sọ wípé ibi báyìí ni Odùduwà ló tẹ̀dó sí yàtọ̀ sí Ilé Ifẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ìtàn sọ wípé ó wá láti Mẹ́kà. Ṣé ibì kan wà tó tẹ̀dó sí ní Mẹ́kà tá a mọ̀ gẹ́gẹ́ bí àpèrè ẹ̀? Ó túmọ̀ sí pé a mọ̀ wípé Ilé Ifẹ̀ ló tẹ̀dó sí, tí àwọn ọmọ rẹ̀ náà sì ti pín sí ọ̀pọ̀lọpọ̀ níbi tí wọ́n ti jọba, bí Olówu, bí ti Sábẹ́ Pópó, Ọ̀rànmíyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn ọmọ rẹ̀. Níwọ̀n ìgbà tí ìtàn fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé Odùduwà ó wá sí Ifẹ̀, ó báyàn ń bẹ̀ o, kò báyàn ń bẹ̀ o, òun ló tẹ Ifẹ̀ dó o, òun kọ́ ló tẹ Ifẹ̀ dó o. Odùduwà ṣáà wá sí Ilé Ifẹ̀ àbí? Ibẹ̀ sì rèé ló ti gbà ṣàkóso. Ifẹ̀ la mọ Odùduwà mọ́. Ibo la máa ti sọ wípé, ibo la máa pè nílé Odùduwà? Ǹjẹ́ ilé kan wà tó tún wà nínú ìtàn wípé ó jẹ́ ilé Odùduwà? Ẹja fìyẹn lẹ̀. Ibi tí mo sọ wípé dídá abẹ̀ òun ni wípé kábíyèsí sọ, wọ́n ní nínú gbogbo àwọn tí ń jọba ní Ilé Ifẹ̀ wípé kò sí Odùduwà ruling house, nítorí pé àwọn ọmọ Ilé Ifẹ̀, àwọn tí wọ́n jẹ́ tọ́ni ibẹ̀, wọ́n bá Odùduwà, wọ́n bá a jagun títí wípé náà ló fi jẹ́ kí wọ́n pa ọmọ rẹ̀ Ọ̀kànbí, àbí náà ló jẹ́ kí wọ́n pa àwọn ọmọ rẹ̀. Fọ́nrán fídíò yẹn sì wà, mo máa play ẹ̀ fún yín, ká wá gbà wípé Odùduwà, kò sí Odùduwà ruling house, tí mo dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tí kábíyèsí Ìwó, tìlú Ìwó yìí tí wọ́n sọ yìí, wọ́n sì máa fún wọn lésì. Kò sí Odùduwà ruling house, accepted àbí? Kò sí wàhálà. Ṣé bí ìlú Ìwó, ọmọbabìnrin Ọ̀rọ̀pọ̀tọ̀ eléyìí tí ó jẹ́ Ọọ̀ni Ilé Ifẹ̀, obìnrin kan ṣoṣo tó jọba ní Ọọ̀ni Ilé Ifẹ̀, tí n bá sì rántí Gbàgìdá, Lúwo Gbàgìdá. Ọmọ ẹ̀ ló wá tẹ Ìwó dó, ló wá tẹ ìlú Ìwó dó. Báwo ni Lúwo Gbàgìdá ṣe jẹ́? Báwo lẹ̀yin fúnra ara yín ṣe jẹ́ sí Ilé Ifẹ̀? Ilé bàbá yín, ilé ìyá yín, òkè, ilé ìyá wọn ni. Ilé bàbá wọn gan ni, nítorí ìkan lára àwọn, ṣé Ọbalúfẹ̀ kọ́ ni ló fún Lúwo Gbàgìdá lóyún?
ìkan lára àwọn tí wọ́n jọ wà pẹ̀lú ọba lọ́run àbí ọba lófẹ̀ tọ́jọ́ wà pẹ̀lú Ọọ̀ni ńgbà náà. Ilé baba yín ilé ìyá yín ní Ilé Ifẹ̀ tí gbogbo wa mọ ìtàn rẹ̀. Ọmọ Ilé Ifẹ̀ ni Ìwó jẹ́. Kò sí ohun tó ta kò sí àmúlùmálà nínú ìtàn yẹn, maybe written or speak, bóyá wọ́n sọ fún wa àbí wọ́n kọ ọ́ lẹ̀, kò sí àmúlùmálà nínú ìtàn yẹn. Kò wá tún wá jẹ́ ìgbà tí nǹkan ti lọ́lẹ̀ díẹ̀, nǹkan lọ́lẹ̀ ní sọ oníkálukú gbájúmọ̀ nǹkan tí ó ń ṣe. Wọ́n ń sọdún ọlọ́jọ́ ní Ilé Ifẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, níbi tí kábíyèsí Ọ̀jájá Ọọ̀ni ti Ilé Ifẹ̀ tí wọ́n wà nínú kí ló orúkọ ẹ̀, ó ti wà ń gbàlẹ̀ báyìí, ìyẹn Pèbí. Níbàdàn àwọn náà gbájúmọ́ ìjòyè ọba wọn. Bó ti jẹ́ pé Aláàfin Ọ̀yọ́ ti padà báyìí o, wọ́n ti padà sí Ilé Ifẹ̀, wọ́n ti padà sí Ọ̀yọ́. Ẹ jẹ́ fún yín ní fọ́nrán fídíò yẹn kẹ́yìn náà lọ wò ó. Ẹ jẹ́ ẹ tẹ̀ kọ́kọ́ wo fọ́nrán fídíò yẹn náà. Lọ́wọ́ àwọn ọmọ Bàtálá, àwọn yẹn máa wọ́n ń fi gbogbo nǹkan ní ẹ̀ ń ṣe tí wọ́n fi ń bọ̀ nǹkan. Odò àwọn ènìfẹ̀ kì í sọmọ bẹ gbogbo Yorùbá lọ́mọ àfitẹ́yìn ọba parọ́ fún wọn pé kì í sọmọ afẹ́. Àwọn Ògùn ló lè fẹ̀ ní ajá aborigines ibẹ̀ ní ajá ntọ́kọ débẹ̀ odò àlọ́ lé wọn ní wọ́n fi lọ sí Ìlàjẹ náà ni wọ́n fi ìran Ọbàtálá fi máa bá àwọn Odùduwà jà. Ẹ rí i pé wọn ò fi lé Odùduwà sí Ifẹ̀, kò sí lè rí i pé ruling house kan wọ́n pè ní ẹ̀ẹ́dẹ̀ lè rí ọmọ rẹ̀ náà wọn ò sọ pé bọ́ọ̀rọ̀ mi ẹ̀ ṣe lágbára tó wọn ò fi ruling house síbẹ̀. Ẹ̀rọ pa àwọn orúkọ tí wọ́n máa bẹ̀ ké so ṣé kò yẹ pé Odùduwà ruling house wà? Nítorí kì í sọ ọmọ abẹ ni ogun sì pọ̀ fún ọjọba ni tó jẹ́ wọ́n pọ̀ mẹ́rin wọ́n pọ̀ kàbí. Ìfẹ́ ni làwọn yẹn mú wá tó sì mú àwọn ọ̀ràn yẹn bínú kó tún padà lónìí. Ọba takuntakun ibi tí wọ́n ti ń sọ èdè àjùmọ̀lò Yorùbá ibẹ̀ ni Odùduwà ti wá. Orúkọ tí wọ́n sọ kìí sọ orúkọ àwọn èdè tí wọ́n sọ bẹ̀. Ẹ̀rí póyè tí wọ́n jẹ́ ń bẹ̀ yẹn Sàrún lọ́wọ́ àwọn ìjẹyìn nílẹ̀ Yorùbá lọ́dọ̀ wa. Ó yàtọ̀ oyè wọn yàtọ̀. Kẹ́lẹ́ bá mọ̀ pé níbi tẹ́ ẹ̀ bá ti ìbolẹ̀ tí rí tí wọ́n ti ń sọ àjùmọ̀lò Yorùbá ìbẹ̀lẹ̀ òtúmọ̀ ń tó ṣẹlẹ̀ láyé àtijọ́ ní ìtàn sọnù wọn ọkọ̀ tán àfìgbà 18th century. So gbogbo ohun tí a ń sọ ní ìsìn àròrò yẹn kàn forí ọ̀sẹ̀ tó lè sọ pé nǹkan báyìí l'Odùduwà sọ nítorí àkọọ́lẹ̀. Àwọn ará Yẹ̀húdí ará Lárúbá àwọn ti kàn àwọn ní kọ̀ọ̀kan kánlẹ̀ àwa máa gbẹ́gi lèrè torí ẹ̀ nìkan fi sọnù. Ìtàn tó sì sọnù ọba tó bá ti súnmọ́ lọ́hùn ọmọ fún àyíká. Ntẹ́ ń gbọ́ láti wò yìí kò sí ibi tẹ́ ẹ ti lè gbọ́ mo tọ́ lẹ́sìn gbọ́ lọ́nu. Tí n bá ti sòótọ́ fún yín Ọlọ́run ọkọ̀ mi ni. Olódùmarè yóò fìyà jẹ mí débi pé n gbọ́dọ̀ mọ́ sòótọ́ títí wọn jáde láyé. Òótọ́ mo gbọ́dọ̀ sọ fún gbogbo ọ̀ràn Yorùbá n gbọ́dọ̀ parọ́ fún odò ọ̀ràn wa látọ̀run o. Ní táwọn èèyàn fi máa ń rò pé bóyá ilẹ̀ Lárúbáwá ló ti wá ní pé wọn ò mọ̀ túmọ̀ orúkọ tí Lámúrúdù ń jẹ́. Orúkọ yẹn ti jọ èdè Lárúbáwá jù wọn ò wá mọ̀ pé Yorùbá ni orúkọ yẹn. So ní a fi ń rò pé bóyá
Lárúbáwá ni ilẹ̀ tí a ti ń sọ àjùmọ̀lò Yorùbá nítorí orúkọ tí a sọ Odùduwà yẹn orúkọ Yorùbá àjùmọ̀lò. Now a ti gbọ́ gbogbo àlàyé tí kábíyèsí ṣe. Ẹ̀yin náà ẹ wá fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí dé gbìnrín ọ̀tẹ̀ bá a ti ń pàkan nìkan rú. Ẹ má jẹ́ kó di bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá nílẹ̀ Kóòtù Òjíire. Ẹ̀bẹ̀ là ń bẹ̀ o ẹ̀yin àgbààgbà wa. Ẹ̀bẹ̀ là ń bẹ̀ o ẹ̀yin lọ́balọ́ba wa. Ẹ̀bẹ̀ là ń bẹ̀ gbogbo ọmọ Kóòtù Òjíire pátápátá. Nítorí pé àná kọ sílẹ̀ gẹ́gẹ́ bí Olúwo náà ti wí. Àrọ́bá ni gbogbo ohun tá à ń bà. Ẹjá sì gbà ká máa bá a lọ. Ìdí tá a fẹ́ fi bá a lọ ni wípé oníkálukú fẹ́ jà sí àyè iwájú. Ẹ rí nígbà tí àṣírí tú. Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì ló pàdé àpò pọ̀ mọ́ kábíyèsí ọba Olúbàdàn Àṣàníkẹ́ wípé kí wọ́n ta kòkúùpù ni wọ́n ń pè é. Ìdìtẹ̀gbàjọba kí wọ́n dìtẹ̀gbàjọba lọ́wọ́ ni Síjú Adé ńgbà náà òun ló fà wá láì sílẹ̀. Àṣírí padà wá tú a sì ń wo kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ńgbà náà yan ọba Adéyẹmí gẹ́gẹ́ bí bàbá dáadáa bàbá tó pẹ́ lórí oyè tọ́mọ̀ tán tí wọ́n mọ gbogbo ẹ̀ àmọ́ pé nǹkan tó ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ nìyẹn. Kódà wọ́n ní wọn ò jẹ́ kí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ. Many people did not know not until ìgbà tí olórí ọmọ ọba ti ìlú Ìbàdàn tó jẹ́ ọmọ ọba Àṣàníkẹ́ fúnra ara rẹ̀ tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n wá sọ fún wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba gan ò mọ̀. Wọ́n sọ pé Aláàfin Ọ̀yọ́ ló jẹ́ permanent chairman tẹ́lẹ̀ nítorí pé gómìnà kan wá ó sọ pé Aláàfin Ọ̀yọ́ kò support òun fún second term nítorí ẹ̀ ni ó ṣe báyẹn tẹ́lẹ̀. Àbá tá a dẹ̀ mọ̀ tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba tí wọ́n interview ni wọ́n sọ bẹ́ẹ̀ náà. Now ẹ wá wò ó. Bóyá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó tẹ̀ ń ṣẹlẹ̀ ló ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn àṣírí kan máa tú síta. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń wò wá. Tí ó bá sì ń ṣe ìgbà àkọ́kọ́ náà ẹ má gbàgbé láti like ẹ bá wa subscribe ẹ bá wa share ẹjọ́ délé ẹjọ́ dóko. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ̀ mí Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè ní ọmọ ara kíni mí. Ọjọ́ méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìn ní ọ. Ire ayọ̀ àtàláfíà la fi pàdé. Ó dàbọ̀.